mú wá fún wa lónìí ni iṣẹ́ awẹbi dànù. Awẹbi dànù òun ni mo mú wá fún wa lónìí. Ọjà la bá ń tà tí ò tà ni, àbí iṣẹ́ ọwọ́ là ń ṣe tí iṣẹ́ yẹn ò wá lọ déédéé bó ṣe yẹ kó lọ mọ́. Ọwọ́ tó ti ń ka owó tẹ́lẹ̀ tí ò wá ka owó mọ́, ó wá di pé téèyàn bá ti ná kan tán èèyàn ní rí kan. Ẹlòmíì gan pàápàá iṣẹ́ tí ó ń ṣe ó ti gbé kalẹ̀ kò rójútu ẹ̀ mọ́, ó tún fẹ́ wáṣẹ́ míì ṣe. Tó bá lóun ṣiṣẹ́ ilé yìí ojú kan náà ni, bó lóun ṣe tọ̀hún ojú kan náà ni. Ṣé nígbà míì téèyàn bá súnmọ́ obìnrin tí ò yẹ kéèyàn súnmọ́, ìṣòro ni o. Àwa ọkùnrin onídòókúdò pàápàá jùlọ àwọn ọ̀dọ́, ẹ jẹ́ ká ṣọ́ra wa o. Kì í ṣe gbogbo obìnrin náà lèèyàn máa ń fi àyà kan àyà ẹ̀. Àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé abara méjì ni wọ́n, ẹ kàn rí wọn pé èèyàn ni. Ojú ara ẹlòmíì ojú ara tejò ni, tàkéké ni, mọ̀nàmọ́ná ni, àgùntàn ni, ewúrẹ́ ni ó ń bẹ lójú ara ẹlòmíì. Ǹjẹ́ ọwọ́ tá a fẹ́ tìbọ̀ sà yẹn, ǹjẹ́ amọ̀rú nǹkan tó wà nínú sà? Àwa ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láti bí ìbálòpọ̀ ìṣẹ́jú márùn-ún ó ti ba ayé ara ẹ̀ jẹ́. Iṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ wálẹ̀. Nígbà míì náà dẹ̀ leléyìí, àwọn ọkùnrin ní tí a lè ṣe ní ọdún márùn-ún á là á ṣe lọ́jọ́ kan. Àmọ́ ṣàdéhùn ní tá a lè ṣe fún obìnrin. Tá bá wá fẹ́rù obìnrin bẹ́ẹ̀ tá à ń fẹ́ tá a bá lájọṣepọ̀ tá a bá wá fẹ́ mọ́, ṣé àdúrà ni ó ṣe ni àbépè? Bẹ́ẹ̀ sì ni tí obìnrin bá ṣépè fún èèyàn, téèyàn bá yàn jẹ, èpè yóò mú yàn o. Èpè yóò mú yàn. Tá bá ti wá rú àwọn ìpèníjà báyìí, bóyá à ń ṣe àwọn iṣẹ́ kan, iṣẹ́ ò lọ déédéé, à ń ta ọjà, ọjà ò tà. Ó ṣeé ṣe ká ti bá obìnrin kan lájọṣepọ̀ tó jẹ́ pé ó ní ibi nǹkan burúkú lára. Ẹ mọ́ bá ròyìn àtìwé, ẹ máa bá mi ká lọ. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, àwọn náà ni ẹ̀ ń wò yìí. A ní àwọn àgbo lóríṣiríṣi. Eléyìí ni no-gree jẹ̀díjẹ̀dí herbal flusher. Àgbo jẹ̀díjẹ̀dí ni eléyìí. Eléyìí ni àgbo infection. Èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́, alẹ́ ni, ìdákọ́lẹ̀ ni, ẹni tó ń wúkọ́ fèrè asthma, ẹni tí ó ní oyún ìju, èyíkéyìí nǹkan tí ẹ bá fẹ́ ó ń bẹ ní ọ̀dọ̀ wa. Ibikíbi tẹ́ bá wà, a ní disappoint yín gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ẹ bá mi lọ wá ewé ejìrìn, bá mi wá ewé ejìrìn níwọ̀nba. A wá gún ewé ejìrìn yìí mọ́ ọṣẹ dédé ìwẹ̀ ẹ̀mẹ́ta. Dédé ìwẹ̀ ẹ̀mẹ́ta òun là á gún ewé ejìrìn yìí mọ́, àti ṣúgà oníkóró 3. Tó ti yé yín, ewé ejìrìn ẹ já níwọ̀nba, ṣúgà oníkóró ẹyọ 3. Ẹ wá gún ọṣẹ yìí, ẹ gún papọ̀, ẹ ti gún papọ̀ mọ́ ṣúgà. Ẹ wá pín ọṣẹ yìí sí 3. Tá a ti pín sí 3, ẹ dákun má gbàgbé ẹ share ẹ like, ẹ comment, ẹ subscribe. Ìntàfẹ́ lọ́wọ́ ní lólùfẹ́ wa náà nìyẹn. Ó dá mi lójú pé ìntàfẹ́ yẹn ẹ sì fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yẹn, ṣé o. Àpò sásámùrà kì í gbẹ, ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè. Ṣó ti yá? Ẹ ti gún. Ẹ wá pín ọṣẹ yìí sí 3. Lẹ́yìn tí a bá ti pín ọṣẹ yìí sí 3, ẹ wá lọ sí odò tó ń sàn. Ẹ bá mi wá oyin, epo, òrí, nǹkan 3 la máa wá. Oyin, epo, òrí, a kó lọ sí odò tó ń sàn. Kí epo yẹn jẹ́ ògiri epo. Ó ti yé yín? Tó bá ti wá débi odò tí ó ń sàn, a wá wà lẹ́gbẹ̀ẹ́ kan bí ẹ̀gbẹ́ odò tó ń sàn yẹn. A ní wọnú odò yẹn o. Ṣùgbọ́n tó odò yẹn ò bá jìn, a lè wọbẹ̀. Bá mi wá kànkàn bílẹ̀ 3. Kànkàn bílẹ̀ 3, epo, oyin àti òrí. Wá fẹ́ wẹ̀wẹ̀ yìí, a bọ́ra wa bá ṣe ń bọ́ra sí òhù ọmọlúàbí lọ́ ṣe bí wa. A lè wẹ̀ lálẹ́, a lè wẹ̀ lọ́sàn-án, a lè wẹ̀ láàárọ̀. Kó láti jẹ́ pé odò tó ń sàn, bí àpẹẹrẹ ká ní odò ló wà níwájú mi yìí, a kọjú síbi tó odò yẹn wà ni.
ó ti yé máa yẹn bá wọnú ẹ̀ á kọjú síbi tó odò yẹn ò bá jìn ní o á kọjú síbi tí odò yẹn wà tó odò yẹn bá jìn ẹ jẹ́ ká wà lẹ́gbẹ̀ẹ́ kan ká kọjú síbi tí odò ti ń sàn bọ̀ á wá fi epo pupa á fi para wa ọṣẹ ẹyọ kan á fi síbi kànkàn yẹn á wá ṣe àdúrà sí i pé gbogbo aburú tó ń bẹ lára èmi lágbájá ọmọ lágbájá lónìí gbogbo ẹ̀yin àjànú tẹ́ wà nínú odò yìí kí aburú yìí kó bá odò lọ kó bá omi lọ kí n rí ná kí n rí lò kí n rí jẹ kí n rí mu á ṣe àdúrà tó bá wù wá sí gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wa á ṣe àdúrà sí i bá ti wá ṣe àdúrà sí kinní yìí bàbá oògùn pọ olóògùn ní filẹ̀ á máa fi ọṣẹ yìí wẹ̀ á máa ṣàdúrà á máa wẹ̀ á máa da omi á máa gbá àbọ̀ á máa fi bu omi á máa fi wẹ̀ tá bá ti wá wẹ̀ yẹn tán tá bá ti wẹ̀ ìwẹ̀ yẹn tán epo lákọ̀ọ́kọ́ fi para ọjọ́ kan náà la máa wẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta o nígbà kan náà la máa wẹ̀ bá ti wá wẹ̀ tìwẹ̀ ìyẹn tán lákọ̀ọ́kọ́ tá a fi epo para ẹlẹ́ẹ̀kejì á wá fi òrí á fi pa gbogbo ara wa á fi òrí para láti orí tó fi dé ẹsẹ̀ wa á mú ọṣẹ kejì á tún fi síbi kankan á tún ṣàdúrà báyìí ṣàdúrà tàkọ́kọ́ yẹn gbogbo aburú tó ń bẹ lára èmi lágbájá ọmọ lágbájá lónìí kó bá odò lọ ẹ̀yin ẹ̀mí àlùjànnú tó wà nínú omi yìí ẹ mo wá wẹ burúkú kù lára mi lónìí o kádùúrà mi kó gbà á tún ṣe báyẹn ẹlẹ́ẹ̀kẹta láfi ká ètò yìí kúrò ńlẹ̀ òun náà ni oyin á fi oyin ògidì oyin gan ni o kì í ṣe oyin ṣúgà o oyin ògidì á fi oyin pa gbogbo ara wa á wá fi ọṣẹ yìí á fọṣẹ yìí bá a ṣe wẹ̀ tàkọ́kọ́ náà láṣẹ wẹ̀ á ṣe àdúrà sí ẹ bá ti wá ṣe àdúrà sí ẹ jẹ́ kí a wẹ̀ á ti wẹ̀ bá ti wá wẹ̀ á ṣe àdúrà bá ṣe tàkọ́kọ́ ni o pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ tú kúrò lára wa yálà bóyá bá obìnrin tí ò yẹ kí a bá lájọṣepọ̀ tàbí nígbà míì náà obìnrin náà àwọn ọkùnrin kan ń bẹ tó jẹ́ pé aláburú ayé ni wọ́n lè ti fi nǹkan bá obìnrin yẹn lájọṣepọ̀ wọ́n ti bá lájọṣepọ̀ tí ṣe obìnrin náà dàrú obìnrin náà lè lo eléyìí atọkùnrin àtobìnrin ó ní ó wà fún bí ó ṣe jẹ́ nìyẹn ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí ó ní 08039336675 tàbí 08053133142 káfíńrè pàdé